tuntun dé. èrò aráyé lónìí. bọ́ọ̀rùn bayọ̀ lókè àgàbà ní àtúndé o. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. èrò aráyé lónìí. làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. èrò aráyé lónìí. ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. èrò aráyé lónìí. 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 ẹ jẹ́ ká tún máa tún kíra wa kú bí ojú ọjọ́ ṣe rí níbi tí ọba ti ń láǹfààní àti máa wò wá gbọ́ wa káàkiri àgbáyé atúnkíwá omi ẹ̀ tún kó àmójúbà wa níkànnì tí ẹ ti ń retí òye ìkànnì tí ó tún dé sí ojú òun àti tìgbọ̀ yìí mò ń sọ nípa ìkànnì JIGI ALARA ìkànnì kan ara ọ̀tọ̀ tí ó lálẹ́ wù òjò tó ń rọ̀ tí ò tí ẹ̀ ṣú tó kàn bẹ̀rẹ̀ sí ní rọ̀ náà ni wàwá náà ni o wọ́n ní bá bàbá ròde bá fi bàbá sóde bàbá ní bàbá ọ̀ máa jẹ́ lọ́jọ́kọ́jọ́ àwa náà ni o àwa lálára àgbà yìí dá ìkànnì JIGI ALARA mo tún kí wa o káàbọ̀ sórí ètò wa ètò yín ètò tá a pè ní kókó inú ìwé ìròyìn mo tún kí wa káàbọ̀ sórí ètò ọ̀hún fún tòní Olúwaṣeun Adeoye lórúkọ tí èmi tún jẹ́ o ẹ̀yìn tí èpo kọ́dà lẹ́gbẹ̀ẹ́ mi bí mo ní àwọn ìdájọ́ wọn ń kàwé yìí gbogbo gbà ẹ̀yin náà bá dákọ̀ yín fún àwọn ọmọ Nàìjíríà tó ń wò wá àti káàkiri àgbáyé. Funmilayo Adesewo òun ni orúkọ tèmi. tó àtúnṣe bá ṣe máa ń ṣe lónìí tí gbogbo ẹ̀ tí ó tún dùn dáadáa bí ẹ ṣe máa ń gbádùn ẹ̀ níkànnì JIGI ALARA tẹlifíṣàn náà ni o ẹ ti mọ̀ wá pé atagbangba yí kálé atagbangba yí ká oko gbogbo àgbáyé náà ni wọ́n ti ń wò wá o níbikíbi tí YouTube bá ṣàtidé níbikíbi tí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ bá ti wà ẹ̀yìn ṣàti tẹ̀ sí JIGI ALARA ni lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ láǹfààní àti wo gbogbo àwọn ètò wa kìtìkìtì ń bẹ̀ ètò pọ̀ lọ́jàrá o níkànnì JIGI ALARA tẹlifíṣàn tàbá sọ ń pa kókó inú ìwé ìròyìn bọ́ọ̀dẹ̀ ọdún bó ṣe ń lọ lórí ẹ̀rọ ayélujára àwọn ètò lóríṣiríṣi tá a ti là kalẹ̀ nínú ọdún tá a wà yìí fún ìgbádùn yín mọ láǹfààní àti gbọ́ ẹ wá ti rí i pé kò síbi méjì tí ẹ ti gbọ́dọ̀ polówó àwọn ọjà yín ju ìkànnì JIGI ALARA tẹlifíṣàn náà lọ lónìí nǹkan kan tí ẹ wà tí a fẹ́ sáré gbé sí yín létí kẹ́ẹ̀tì ẹ̀ mọ bó ṣe ń lọ náà nípa ìsọjí alágbára kan bí ìpàdé àdúrà ni tí àwọn èèyàn tán ti máa ń fi orí kórè àdúrà tí ogun ti ń ṣe táwọn èèyàn ti ń rí bùkún gbà tí oríṣiríṣi ayọ̀ ìdùnnú tó ti ń tẹ àwọn èèyàn lọ́wọ́ mo ń sọ nípa operation 7-7 ẹ̀ẹ̀kan lọ́dún ló máa ń wáyé o nínú ìjọ gbọ̀rọ̀míró prayer ministry níbi tí ọlọ́run alààyè tí ó ti ń lo màmá wa pásítọ̀ ẹ̀bùnolúwa Olúwaṣèyí Bákàrè àkórí tọ̀tẹ̀ yìí ni wọ́n pè ní all round dominion ọjọ́ tí ìjẹgàba gbogbo ọ̀nà ṣe tó bá tún Yorùbá all round dominion náà ni tí ọdún yìí yóò wáyé ní ọgbọ̀njọ́ ọjọ́ ìṣẹ́gun ọgbọ̀njọ́ oṣù kínní ọdún tá a wà yìí náà ni ìpàdé àdúrà ọ̀hún night vigil ni o night vigil gbogbo wa tá a sì ń bọ̀ bẹ́ẹ̀ wọ́n ní aṣọ funfun báláwo náà ni àwọ̀ Modeland Event Center tí ó wà ní Ẹlẹ́yẹlé Poly Road opposite Gbaremu Market níbẹ̀ náà ni ìpàdé àdúrà yóò ti wáyé àmọ́ retí ní ohun tó ń gbé iléeṣẹ́ JIGI ALARA àwa náà wà níbẹ̀ láti fi hàn dé fún gbogbo aráyé bí kíní ọ̀hún bí ó ṣe lọ kò jẹ́ bí ó ti jẹ́ láti ọ̀dọ̀ màmá wa Olúwaṣèyí Bákàrè operation 7-7 ẹ jẹ́ ká wá tẹ́ pẹpẹ ètò fún tòní o níkànnì JIGI ALARA tẹlifíṣàn lọ́dọ̀ tèmi mo ní ìwé ìròyìn Nigerian Tribune àti ìwé ìròyìn Daily Trust. ìwé ìròyìn Blueprint àti The Daily Times ló bẹ̀ mí wá sóde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni màá ti kọ́kọ́ mú àkọlé àkọ́kọ́ tí wọ́n kọ gbàgàdà sí ojú ewé ìta gbangba ìròyìn òun wò níbi tí wọ́n ti sọ pé lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ tí ó ga jùlọ lórílẹ̀‐èdè yìí wọ́n ní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party
àti ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní wọ́n ti ṣe tán tí wọ́n fẹ́ gbé pẹ́rẹ́gì kaná láàrin àwọn méjèèjì ní ìpínlẹ̀ Plateau níbi tí wọ́n ti ẹni tí ó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní ìpínlẹ̀ ọ̀hún ṣì ń sọ̀rọ̀ pé àwọn igun méjèèjì tí wọ́n ń takùrọ̀sọ síra wọn yìí pé àwọn ò tí mọ̀ wọ́n gan lọ́wọ́lọ́wọ́ ta wà yìí o inú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde fún tòní ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. inú ìwé ìròyìn Blueprint lèmi ti fẹ́ kọ́kọ́ ṣíde mínísítà jẹ́jẹ́ láti gbárùkù ti akitiyan àwọn ọ̀dọ́ ní ojú ìwé kẹjọ nínú ìwé ìròyìn Blueprint òun ni ìròyìn yẹn ni ó kalẹ̀ sí. àjọ ìṣọ̀kan àgbáyé United Nations wọ́n ti sọ̀rọ̀ wípé tá a bá fi rí bíi tí ọdún tá a wà tí ó bá fi dá sí méjì mid 2024 wọ́n ní òǹkà wa ní orílẹ̀-èdè wa Nàìjíríà pé yóò ti wọ mílíọ̀nù 229 million population pé a ti wọ United Nations ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde fún tòní mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. lórí bí ètò ààbò ṣe mẹ́hẹ̀ ní ìlú Àbújá níṣẹ́ ni ó ń ya àwọn ènìyàn lẹ́nu tí ẹ̀rù sì tún bá wọn látàrí bí wọ́n ṣe jí àwọn ọmọbìnrin alkadiya 6 gbé lọ ní ojú ìwé 9 òun ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wà. jagunjagun ni mi ò sì bẹ̀rù ogun èmi kọ́ ń sọ̀rọ̀ Bala Muhammed ti ṣe gómìnà ìpínlẹ̀ Bauchi òun náà ló sọ̀rọ̀ yìí o lẹ́yìn tí ó jáwé olúborí ní ilé ẹjọ́ tí ó ga jùlọ ní orílẹ̀-èdè yìí o. Oyèbánjí ní ìjáwé olúborí òun gẹ́gẹ́ bí gómìnà Èkìtì jẹ́ àdìtú. ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n ti sọ fún Àtíkù wípé gbogbo àwọn ẹgbẹ́ tó ló fẹ́ kó jọ láti tako ẹgbẹ́ òṣèlú APC ní ọdún 2027 wọ́n ní wọ́n tiẹ̀ ti kú láì tí ì ṣe pé wọ́n tiẹ̀ dé gan pé ó fòtò fẹ́ tẹ̀ lásán àṣà tí ò ní kan ní ẹni tí ó fẹ́ mọ dáṣà rẹ̀ yóò ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n sọ bẹ́ẹ̀ fún Àtíkù nínú ìwé ìròyìn Nigeria Tribune mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. àwọn ẹgbẹ́ kan ní ìpínlẹ̀ Bauchi ti gbóríyìn fún ìdájọ́ tí ilé ẹjọ́ tó ga jùlọ lórí Bàlá tí ó dá. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo kúkú ṣì wà wọ́n kọ sí ojú ewé 6 ńbẹ̀ wọ́n ní èyí ni bí ẹbu ìfọpo Dangote bí ó ṣe fi àwọn àṣeyọrí tí ó ṣẹlẹ̀ ní ẹ̀ka ojú omi orílẹ̀-èdè wa Nàìjíríà bí ó ṣe fi hàn dé o nínú ìwé ìròyìn Nigerian Tribune lójú ewé 6 ni mo ti rí láàárọ̀ òní. ìdùnnú ṣubú láyọ̀ nígbà tí ilé ẹjọ́ tó ga jùlọ gbé ìgbẹ́jọ́ rẹ̀ kalẹ̀ lórí ètò ìdìbò àwọn gómìnà. wọ́n ní ṣe ní ara àwọn èèyàn bù máṣọ ò tí kìíní ọ̀hún sì kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n lórí ìjínigbé o tí ọ̀gbàgbà rẹ̀ ti wá gbalẹ̀ báyìí nílùú Àbújá o pàápàá jùlọ lórí àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé tí ó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta tí wọ́n sì gba ẹ̀mí àwọn èèyàn tí wọ́n jẹ́ aláìṣẹ̀ níbẹ̀ inú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní o. ìdùnnú míì ló tún ṣubú layọ̀ báyìí fún iléeṣẹ́ Dangote bí ẹ̀bù ìfọpo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́. nínú ìwé ìròyìn Daily Trust tó jáde fún tòní lèmi tún wọ̀ ní báyìí o níbẹ̀ náà ni mo ti rí àkọlé kan gbàgàdà ń bẹ̀ o níbi tí wọ́n ti sọ pé àwọn gidi gan kú ni wọ́n sọ pé àwọn ọmọ bàbá 6 kan tí wọ́n sọ pé wọ́n kò ní ọjọ́ bíi mélòó kan sẹ́yìn wọ́n ní wọ́n sì fi 5 nínú wọn sí àkàtà wọn lẹ́yìn tí wọ́n ti gba ẹ̀mí ẹnìkan nínú wọn ní ìlú Àbújá o nínú ìwé ìròyìn Daily Trust tó jáde fún tòun ní ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. inú ìwé ìròyìn The Daily Times òun lèmi bọ́ sí báyìí ìpínlẹ̀ Èkó ní òun fún àwọn òṣìṣẹ́ di ọjọ́ 21 oṣù kìíní ọdún yìí láti pèsè ìwé orí wọn. ó ká àwọn èèyàn tí wọ́n ti gbẹ̀mímì tí wọ́n ti pa tí wọ́n ṣáà ti gbẹ̀mímì ṣá látàrí ogun tí ó ń ṣẹlẹ̀ ní Gaza tí àwọn ọmọ Israeli tí wọ́n sọ pé wọ́n ti pa ò ni wọ́n sọ pé àwọn ọmọ Palestine tí wọ́n ní wọ́n ti gba ẹ̀mí wọn látàrí ogun ọ̀hún bí ó ṣe wọ 100 ọjọ́ ni wọ́n sọ pé ó ti tó 23,968 nínú ìwé ìròyìn Daily Trust ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. àwọn ẹgbẹ́ kan ti bu ẹnu àtẹ́ lu iṣẹ́ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ní agbègbè Ìbásà Ìjagun ní ìpínlẹ̀ Èkó. wọ́n ní àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n sọ pé àwọn olùkọ́ wọn ni wọ́n sọ pé wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì o lónìí ni wọ́n ní kò ní dọ̀la
nínú ìwé ìròyìn Daily Trust ní àkọlé ọ̀hún wà láàárọ̀ òní. wọ́n jí ènìyàn mẹ́ta àti alága kánsù kan gbé ní ìpínlẹ̀ Benue. ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí kò bá ti san iná sí orílẹ̀-èdè wa òun àwọn èèyàn fi èròǹgbà wọn lórí ẹjọ́ tí ilé ẹjọ́ tí ó ga jùlọ lórílẹ̀-èdè yìí tí wọ́n dá o lórí ìgbẹ́jọ́ ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Kano inú ìwé ìròyìn Daily Trust ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. Ibrahim Babangida IBB ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ní ìdìtẹ̀gbàjọba kò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà mọ́. lórí ife ẹ̀yà ilẹ̀ adúláwọ̀ tí ó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Côte d'Ivoire náà ní eré ìtúnbádé o AFCON 2023 ẹni tí ṣe akọni òmùgbà wa lórílẹ̀-èdè yìí coach Peseiro ó ti sọ̀rọ̀ wípé tí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n bá ń ba lọ báyìí ó ní kò ṣe é mú ni wọ́n dì ó fún àwọn ẹgbẹ́ wọn yòókù. Peseiro ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Daily Trust tó jáde fún tòní. ìròyìn tí màá fi máa kásẹ̀ ìwé ìròyìn Daily Times ló ní àwọn mínísítà lábẹ́ ìṣàkóso ààrẹ Tinubu àti àwọn alábàáṣiṣẹ́ Buhari ní ọkàn wọn ti gbé sókè báyìí látàrí ìgbìmọ̀ ìwádìí edu tí ó bẹ̀rẹ̀ láìpẹ́ yìí. àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga Federal University of Technology ti Àkúrẹ́ ni wọ́n sọ pé ẹ̀wọ̀n pagidínà lílọ bíbọ̀ ọkọ̀ tí wọ́n sì gbé ilé ẹ̀kọ́ náà ti pa látàrí bí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà bí wọ́n ṣe sún owó ilé ẹ̀kọ́ náà sókè ní ìdá 100% nínú 100% hike ni wọ́n sọ pé wọ́n fi kún owó ilé ìwé wọn látàrí èyí àwọn akẹ́kọ̀ọ́ wọn fárígá wọ́n sì fa wàhálà ní agbègbè ọ̀dọ̀ tí wọ́n ń bẹ̀ náà inú ìwé ìròyìn Daily Trust ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní o. tó nígbà tí ẹ ti gbọ́ àwọn kókó lóríṣiríṣi ohun tó kù báyìí náà ni kí ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ká tó ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sáré ṣẹ́ni mu díẹ̀ à ń padà bọ̀. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. àtúntún aréde pàkó yìí bá bámọ̀ gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV JIGI ALARA rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. aṣọ àwòrán pọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV JIGI ALARA rédíò a máa retí yín o. Prison 24 TV JIGI ALARA rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV JIGI ALARA rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn ìròyìn àkọ́kọ́ tí màá kọ́kọ́ mú inú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní o níbi tí wọ́n ti sọ pé àtúbọ̀tán tí ó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ tí ó ga jùlọ lórílẹ̀‐èdè yìí o aftermath of Supreme Court judgment èyí tí wọ́n ṣe lọ ní ọjọ́ bíi mélòó kan sẹ́yìn wọ́n ní ti ìpínlẹ̀ Plateau ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ni wọ́n sọ pé wọ́n ti fẹ́ gbé pẹ́rẹ́gì kaná láàrin ara wọn níbi tí ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní ìpínlẹ̀ ọ̀hún níbi tí ó ti ń sọ̀rọ̀ wípé àwọn igun méjèèjì ọ̀hún àwọn tí wọ́n ń dá wàhálà ọ̀hún lẹ̀ pé àwọn ò tí mọ̀ wọn di bí a ṣe ń sọ̀rọ̀ yìí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Plateau
àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ni wọ́n ní ó ṣeéṣe o kí wọ́n ṣe ìkọlù sí ara wọn látàrí ìgbẹ́jọ́ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè tí ó wáyé lọ́dún ẹtì tí ó kọjá yìí lẹ́yìn tí ó fìdí ìjáwé olúborí gómìnà ìpínlẹ̀ náà Caleb Mutfwang múlẹ̀. ìgbẹ́jọ́ náà ni wọ́n ní ó ti mú kí àwọn aṣòfin mẹ́rìndínlógún tí ó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yọ kúrò nípò àti àwọn tí ìyọkúrò nípò náà jẹ́ àǹfààní fún nínú ẹgbẹ́ òṣèlú APC pé kí wọ́n fẹ́ gbójú agan wo ara wọn. èyí ni bí ẹni tí ó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin náà tí wọ́n yàn láti inú ẹgbẹ́ òṣèlú tí ó kéré jùlọ Young Progressive Party YPP ìyẹn Honourable Gabriel Dewan bí ó ṣe sọ pé àwọn igun méjèèjì náà tí èdè ògbẹ́lẹ̀yọ̀ láàrin àwọn méjèèjì tí ara ilé ògbédè ara oko ó ní wọn kò tí ì hàn gbangba kedere sí àwọn aṣòfin náà di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. ó tún sọ síwájú sí wípé àwọn ọmọ ẹgbẹ́ mẹ́jọ péré ní ilé ẹjọ́ ní àkókò tí a wà yìí nígbà tí ilé ẹjọ́ tí ó ga jùlọ ti fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n yọ kúrò ní ìgboyà sí ẹ̀tọ́ wọn lábẹ́ òfin. àwọn tí ìyọkúrò nípò náà tí ó ṣe lóore fún ni wọ́n sọ wípé fún àwọn ìgbìmọ̀ tí ó gba awuyewuye lẹ́yìn ìdìbò ní ìpínlẹ̀ àti ti ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ìpele tí ó ga jùlọ lórí awuyewuye èsì ìdìbò. nígbà tí ó bá àwọn akọ̀ròyìn ìwé ìròyìn Nigerian Tribune sọ̀rọ̀ akọ̀wé ìkéde ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Plateau ọ̀gbẹ́ni John Akan ó sọ wípé ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ náà ni ó ti sọ ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí àwọn aṣòfin láwọn ìpínlẹ̀ àti ní ti ìjọba àpapọ̀ tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn náà yọ kúrò nípò pé ti sọ di àkúrẹ̀tẹ̀. inú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde fún tòní ni mo ti rí o gbàgàdà ni wọ́n kọ ó tún wà ní ojú ewé kejìlélógún nínú ìwé ìròyìn Nigerian Tribune ọ̀hún láàárọ̀ òní. ìwé ìròyìn Daily Times òun lè fi máa ṣèdè fún títọ̀ ní ìpínlẹ̀ Èkó ní òun fún àwọn òṣìṣẹ́ di ọjọ́ 21 oṣù kìíní ọdún yìí láti pèsè ìwé owó orí wọn. ìjọba ìpínlẹ̀ Èkó ló ti sọ láti ẹnu Lagos State Internal Revenue Service LIRS pé òun fún àwọn òṣìṣẹ́ ní gbèdéke tí ó jẹ́ ọjọ́ 21 oṣù kìíní ọdún 2024 láti pèsè àwọn ìwé tí wọ́n fi ń sanwó orí. alága fún LIRS ọ̀gbẹ́ni Ayọ̀délé Subar ló sọ èyí di mímọ̀ pé gbogbo àwọn òṣìṣẹ́ tí ilé iṣẹ́ wọn wà ní ìpínlẹ̀ Èkó ní kó fi èyí sọ́kàn. ó ní ẹnikẹ́ni tó bá kọtí ọ̀gbọ́n sí ìkéde yìí ni yóò fi mú kàtà òfin. ó wá rọ àwọn olùdókòwò àti àwọn òṣìṣẹ́ láti lọ sórí ìtàkùn àgbáyé láti lọ ṣe ohun tó tọ́ níbẹ̀. ó ní wọ́n sí ìtàkùn yìí láti lè jẹ́ kí ó rọrùn fún wọn láti lè forúkọ sílẹ̀ sanwó orí àti ṣe ohun gbogbo tó jẹ mọ́ owó orí láti ilé wọn wá. ìròyìn òun lẹ́lọ́gba balance ẹ̀ nínú ìwé ìròyìn Daily Times ní ojú ìwé kẹrin. inú ìwé ìròyìn Nigerian Tribune náà ni èmi sì tún wà wọ́n níbẹ̀ náà ni mo ti rí àkọlé kan lórí ìdìbò tí ó wáyé ní ọdún 2027 náà ni ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n sọ fún Àtíkù yìí o wípé gbogbo àwọn ipá tí olóòfẹ́ gbà lérò àwọn ẹgbẹ́ tó ló fẹ́ kó yọ láti kojú ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027 wọ́n ní òfútù fẹ́ẹ̀tẹ̀ lásán ni àṣà tí ò ní kán wọ́n ní ohun tó tiẹ̀ ti kú kó tó di pé wọ́n gbèdé rárá ni. ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu àwọn ẹgbẹ́ alátakò lórílẹ̀‐èdè yìí o lórí èròǹgbà wọn lórí ẹgbẹ́ kan tí wọ́n sọ pé wọ́n fẹ́ parapọ̀ dá sílẹ̀ ṣáájú ìdìbò gbogbogbò ọdún 2027 láti lè já ìṣàkóso gbà pàtì lọ́wọ́ ẹgbẹ́ tí ó ń ṣe àkóso ìṣèjọba lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí òfútù fẹ́ẹ̀tẹ̀ lásán àṣà tí ò ní kán dead on arrival. igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí nígbà kan rí tí ó tún jẹ́ adíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ alátakò ẹ̀kan tí ó ṣe gbòógì ìyẹn People's Democratic Party nínú ìdìbò tí ó wáyé lórílẹ̀-èdè yìí lọ́dún 2023 ni ó ti fi àtìlẹ́yìn ẹ̀wọ̀n sí tí ó ti fi àtìlẹ́yìn ẹ̀hàn wípé òun yóò léwájú àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú láti lè lé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress kúrò ní ọdún 2027. ẹni tí ń ṣe adarí àpapọ̀ National Director General ti ìgbìmọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyẹn APC Professionals Council
ọ̀nàrẹ́bù Ṣèyí Bámigbóṣe ni ó sọ̀rọ̀ yìí nínú ìpàdé àpérò kan tí ó wáyé nípínlẹ̀ Èkó ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí níbi tí wọ́n ti ṣe àtúngbéyẹ̀wò àbábọ̀ ìdìbò gbogbogbò ọdún 2023. Bámigbádé nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé igbákejì ààrẹ nígbà kan rí ọ̀hún tí ó jẹ́ pé gbogbo ìgbà ni àwọn olùdìbò lórílẹ̀‐èdè yìí máa ń kọ̀ pé kò lè gbídán kankan tí ó lè fi jẹ́ àtẹ́wọ́gbà níwájú àwọn ọmọ orílẹ̀‐èdè yìí. Ó wá gba igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún nímọ̀ràn wípé dípò kó ṣe èyí kí ó kúkú gbájúmọ́ ìfẹ̀yìntì kúrò lágbo òṣèlú bí ó ṣe máa pé ẹni 100 ọdún ṣáájú ìdìbò gbogbogbò náà tí yóò wáyé ní ọdún 2027. Inú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti gbá àkọ́lé mú láàárọ̀ òní o. Àwọn ẹgbẹ́ kan ti bu ẹnu àtẹ́ lu iṣẹ́ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ní agbègbè Ìbàṣà Ìjágún ní ìpínlẹ̀ Èkó. Ìbàṣà Ìjágún Ẹ̀gbá Youth Association ní ìjọba ìbílẹ̀ Orí Adé nípínlẹ̀ Èkó ní ọjọ́ Àìkú ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu bí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣe ń ṣọṣẹ́ ní agbègbè náà. Ọ̀gbẹ́ni Karim Ìdòwú tí ó jẹ́ alága fún ẹgbẹ́ náà sọ pé àwọn olùgbé àdúgbò yìí kò lè sunrun àsàn forílẹ̀ òṣùká tàbí kí wọ́n rìn ní agbègbè bí ó ṣe wù wọ́n láì máa bẹ̀rù ìdojúkọ. Alága ọ̀hún ní kò sí ìfọ̀kànbalẹ̀ ní agbègbè àwọn mọ́ nítorí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn. Ó ní àwọn tó ń tajà kò lè ṣọrọ̀ ajé wọn mọ́, àwọn akẹ́kọ̀ọ́ kò lè lọ sí ilé ìwé àti pé gbogbo iṣẹ́ tó ń lọ ládùúgbò ló ti dúró nítorí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí kan náà. Ọ̀gbẹ́ni Wákìlì Jaiyeolú tí ó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ yìí sọ pé àwọn gídígànkù yìí ló ń gbé ní àwọn apá ibìkan ní agbègbè náà bíi New Site, Zone 2, Ọládélé Street, Alẹ́bíoṣè Street àti àwọn agbègbè mìíràn. Ó ní àwọn gídígànkù wọ̀nyí ló ti gba agbègbè àwọn kan ní èyí tí ó mú kí àwọn mìíràn máa fi ilé àti àdúgbò wọn sílẹ̀ láti sá àsálà fún ẹ̀mí wọn. Ó wá ń rọ ìjọba ìpínlẹ̀ Èkó, the Inspector General of Police àti àwọn àjọ tí ọ̀rọ̀ náà kàn láti dìde ìrànlọ́wọ́ fún agbègbè àwọn kí ọ̀rọ̀ náà tó bọ́ sórí pátápátá. Ó tẹ̀síwájú pé ní orúkọ gbogbo olùgbé ní agbègbè Ìbàṣà Ìjẹ̀gùn Ẹ̀gbá, àwọn rọ gómìnà Babájídé Sanwó-Olú, Inspector General of Police Ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun àti kọmíṣánná ọlọ́pàá Adégòkè Fáyọ̀adé láti dìde ìrànlọ́wọ́ fún àwọn. Nínú ìwé ìròyìn Daily Trust ni mo tún sáré wọ̀ lọ́gbà yìí ká tún mú àwọn kókó àwọn òròyìn ọ̀hún àti kẹ́típẹ́rẹ́ wá sí ìgbádùn yín ní ojú ewé ìwé ìròyìn Daily Trust ọ̀hún. Níbẹ̀ náà ni mo ti rí àkọlé ọ̀hún tí ìwé ìròyìn Daily Trust tí wọ́n fi ṣe banner headline wọn lónìí. Níbẹ̀ náà ni wọ́n ti sọ pé àwọn ajínigbé ni wọ́n sọ pé wọ́n sì fi àwọn ọmọ ìyá Alkadriya 5 tó kù wọ́n sì fi wọ́n sí àkàtà wọn nígbà tí wọ́n ti pa ẹnìkan nínú wọn nílùú Àbújá. Lórí ọ̀rọ̀ yìí náà ẹni tí ṣe mínísítà fún ọrọ̀ ajé òde òní àwọn àti ìbáraẹnisọ̀rọ̀ nígbà kan rí lórílẹ̀‐èdè yìí Professor Isa Pantami òun náà tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o pé lórí ìjínigbé àwọn ọmọ 6 bàbá Alkadriya yìí pé òun ti bá àwọn ọ̀rẹ́ nǹkan sọ̀rọ̀ tí wọ́n sì ti ṣe ìkówójọ mílíọ̀nù lọ́nà 50 náírà kan láti fún àwọn nàbíyà tí wọ́n kù ní àkàtà àwọn ajínigbé yìí. Mínísítà lórílẹ̀‐èdè yìí nígbà kan rí o fún ìbáraẹnisọ̀rọ̀ àti ọrọ̀ ajé òde òní former Minister of Communication and Digital Economy Professor Isa Pantami ní ó kéde wípé àwọn ti ṣe ìkówójọ mílíọ̀nù lọ́nà 50 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ fún àwọn ọmọbìnrin ẹbí Alkadriya tí àwọn ajínigbé tí wọ́n sọ pé wọ́n jí gbé o. Ìwé ìròyìn Daily Trust ni ó ti kọ́kọ́ kọ ìròyìn lórí bí àwọn gídígànkù ajínigbé ọ̀hún bí wọ́n ti ṣe yàgbé agbègbè Buhari ní olúìlú Àbújá ìyẹn lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá o tí wọ́n sì jí arákùnrin kan àti àwọn ọmọbìnrin rẹ̀ 6 gbé lọ. Arákùnrin ọ̀hún àti àwọn ọmọ rẹ̀ 6 ni wọ́n sọ pé wọ́n jí lọ ní ìgbà tí wọ́n ya bo agbègbè náà o. Àwọn ajínigbé ọ̀hún fi bàbá ọ̀hún sílẹ̀ tí wọ́n sì wí fún pé kí ó lọ wá mílíọ̀nù lọ́nà 60 náírà wá bí owó ìtúsílẹ̀ àwọn ọmọbìnrin rẹ̀ 6. Àwọn ọ̀daràn náà ni wọ́n ti fún di ọjọ́ Ẹtì tí ó kọjá yìí wípé wọ́n gbọ́dọ̀ ti gbé owó náà wá o, ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí náà gbìyànjú àti kó 30 mílíọ̀nù náírà jọ léyìí tí wọ́n sọ pé wọ́n kọ́ o wọ́n sì pàpàpà ọ̀kan nínú àwọn ọmọbìnrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Nàbíà. Ẹni tí ó dàgbà jùlọ nínú àwọn ọmọbìnrin náà
lẹ́yìn tí wọ́n pa nàbíà tán àwọn gidi gàngún náà tún sún owó náà sókè sí 100 mílíọ̀nù náírà tí wọ́n sì tún dúnkokò wípé àwọn yóò tún pa àwọn ọmọbìnrin tó kù tí wọ́n bá kọ̀ tí wọ́n ò bá san owó ìtúsílẹ̀ náà. Ikú ọmọbìnrin náà nàbíà ti ṣe akẹ́kọ̀ọ́ nípele karùn-ún ilé ẹ̀kọ́ gíga Ahmadu Bello University Zaria ó bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kàn jẹ́ ó sì bá wọn lẹ́jà fún bí ìròyìn náà tí wọ́n ń tàn ká létí ń tàn ká kó báyìí. Ẹni tí ṣe mínísítà tẹ́lẹ̀ náà ó wá sọ̀rọ̀ wípé òun ti bá àwọn ọ̀rẹ́ òun àti àwọn àbúrò sọ̀rọ̀ lórí bí ọ̀rọ̀ náà bí ó ṣe jẹ́ báyìí tí wọ́n sì ti ṣetán láti san 50 mílíọ̀nù náírà nínú owó ìtúsílẹ̀ tí àwọn ọ̀daràn náà tí wọ́n ń béèrè fún. Inú ìwé ìròyìn Daily Trust ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. Inú ìwé ìròyìn Blueprint òun lèmi wà báyìí. Mínísítà jẹ́jẹ́ láti gbárùkù ti akitiyan àwọn ọ̀dọ́. Mínísítà fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́ dókítà Jamila Bill Ibrahim ti jẹ́jẹ́ àtìlẹ́yìn rẹ̀ fún akitiyan àwọn ọ̀dọ́ tí yóò mú ìgbéga bá àmúyẹ àwọn abilékọ àti ọ̀dọ́bìnrin láti kópa tiwọn níbi títún ọjọ́ iwájú Nàìjíríà ṣe. Ìfìlédè kan tó wá láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro fún ẹ̀ka iléeṣẹ́ náà ìyáya Mariam Umar Yusuf tí dókítà Bio Ibrahim gbẹnusọ fún ni ó ń jẹ́jẹ́ yìí ní ọ́fíìsì rẹ̀ ní ìlú Àbújá ní ọjọ́ Ẹtì nígbà tí àwọn ìgbìmọ̀ Progressive Young Women Forum ṣe àbẹ̀wò sí i. Mínísítà náà sọ pé àwọn abilékọ àti ọ̀dọ́bìnrin nínú àwọn tí yóò máa darí àti tọ́ wọn sọ́nà láti lè jẹ́ kí wọ́n fi ìmọ̀ wọn nípa ètò ọrọ̀ ajé àti ti òṣèlú hàn. Ó ní àwọn ọ̀dọ́bìnrin ni wọn yóò máa gba iyì wọn padà nípasẹ̀ wíwo àwòkọ́ṣe rere lára àwọn ẹni ìṣáájú àti ìrónilágbára tí yóò jẹ́ kí wọ́n ní ipa rere nínú ẹbí wọn àti ní àwùjọ. Nínú ọ̀rọ̀ Honourable Patience Kwache ẹni tí ó jẹ́ ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ Progressive Young Women Forum tí ó léwájú àwọn tó ṣe àbẹ̀wò náà sọ pé ìdí tí àwọn fi ṣàbẹ̀wò ní láti sọ fún mínísítà lórí èròǹgbà ẹgbẹ́ àti láti sọ ọ̀nà tí wọ́n ti lè ní àjọṣepọ̀ tó múnádóko pẹ̀lú ẹ̀ka iléeṣẹ́ náà. Kwache ni ó sọ ipa tí mínísítà ọ̀hún kó nígbà tí ó jẹ́ ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ náà àti nísinsìnyí tí ó ti wá di mínísítà fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́. Ó ní àwọn ní ìgbẹ́kẹ̀lé àti ìdánilójú nínú akitiyan rẹ̀ àti bí ó ṣe ń ṣe àgbéga àti kóríyá fún àwọn ọ̀dọ́. Inú ìwé ìròyìn Blueprint òun ni ìròyìn yẹn ni ó ti jáde wá ní ojú ìwé kẹjọ. Nínú ìwé ìròyìn Daily Trust náà ni mo ti rí àkọlé kan tí ó jẹ́ èrò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ Kánò lórí ìgbẹ́jọ́ ilé ẹjọ́ tí ó ga jùlọ lórílẹ̀-èdè yìí ìyẹn lórí ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Kánò èyí tí wọ́n sọ pé wọ́n gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀ ní ọjọ́ Ẹtì tí ó kọjá yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lo ojú òpó ayélujára ni wọ́n ti ń sọ èrò wọn tí ó sì ṣọ̀tọ̀tọ̀ lórí ẹjọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó kalẹ̀ sílùú Àbújá o lẹ́yìn tí ó wọ́gilé gómìnà Kabiru Yusuf ti ìpínlẹ̀ Kánò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún tí ó ti kọ́kọ́ wọ́gilé tẹ́lẹ̀. Ìgbìmọ̀ ẹlẹ́nu márùn-ún àwọn onídàájọ́ náà lọ́jọ́ Ẹtì tó kọjá yìí ni wọ́n panupọ̀ sọ pé ṣe ni ilé ẹjọ́ tó ti kọ́kọ́ dá ẹjọ́ náà kò ṣe ìṣirò wọn dáadáa o lórí ìyọkúrò àwọn ìwé ìdìbò ìyẹn ballot papers lóríṣiríṣi tí wọ́n sọ pé wọ́n ní ó tó 165,616 tí wọ́n sọ pé wọ́n ní wọ́n gbé wọlé o fún gómìnà Yusuf. Ẹni tí ó lọ́wọ́jú àwọn adájọ́ náà Justice Iyan Okoro ó tún sọ pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ó jẹ́ ọmọ ẹgbẹ́ kò jẹ́ ọmọ ẹgbẹ́ tí wọ́n ní tí wọ́n tún lọ́mọ gómìnà náà lẹ́sẹ̀ ó ní ó jẹ́ ohun tí ó ní ṣe pẹ̀lú ó jẹ́ ohun tí ó ní ṣe pẹ̀lú àwọn ohun tó ní ṣe pẹ̀lú kí wọ́n tó dìbò rárá o. Ó ní nínú ìwé òfin orílẹ̀-èdè yìí abala 177 ẹsẹ̀ kẹfà àti abala 134 ẹsẹ̀ kínní nínú àbádòfin ètò ìdìbò. Ó ní wọ́n rí wípé ẹgbẹ́ NNPC kò ṣe onígbọ̀wọ́ gómìnà Yusuf bákan náà kò tún kí ń ṣe ohun tí ìgbìmọ̀ tó ń gbọ́ awuyewuye fìdí ẹ̀ múlẹ̀ rárá ṣùgbọ́n àkíyèsí lásán ni wípé orúkọ Yusuf kò sí nínú ìwé ọmọ ẹgbẹ́ òṣèlú NNPP. Oríṣiríṣi àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n ti wá sọ èrò wọn lórí Facebook ìyẹn ojú òpó kọjú sí mi kọjú sí ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ìdìbò náà tó wáyé
ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Olùchukwu Chime òun sọ pé ẹgbẹ́ òṣèlú APC àti ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí pé wọn bá ti dáná sun orílẹ̀-èdè yìí o ṣùgbọ́n wọ́n ní òmìnira wọ́n ní òmìnira lọ́tẹ̀ yìí. ẹnìkan náà tí orúkọ tiẹ̀ ń jẹ́ Òwánẹ̀ Nàìjà òun náà sọ pé òun mọ̀ wípé kò lè gba ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Kánò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú NNPC tó wípé ó ní látàrí ìfẹ̀hónúhàn wípé àwọn olóṣèlú ọ̀hún pé wọ́n bọ̀wọ̀ fún ara wọn ni bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ lọ náà ni àwọn èèyàn sọ ẹ̀rọ wọn lóríṣiríṣi lórí ìgbẹ́jọ́ náà nínú ìwé ìròyìn Daily Trust lórí ìfẹsẹ̀wọnsẹ̀ AFCON 2023 tí ó ń lọ lọ́wọ́ náà ni ìròyìn lè ní túbádé ọjọ́ sáré jọmọ́ ọmọbìnrin ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá orílẹ̀-èdè wa tí ó kó àwọn ọmọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wa sòdí lọ sí ìlú Côte d'Ivoire ó sọ̀rọ̀ pé tí a bá ń ba lọ báyìí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Nàìjíríà pé kò ṣeé mú láǹdì o fún àwọn akẹgbẹ́ wa tí ó kù nínú ìdíje ọ̀hún Pẹ̀síẹ̀rò tí ṣe akọ́nimọ̀ọ́gbá àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó sọ èyí o nínú ìwé ìròyìn Daily Trust ni mo ti rí àkọlé lẹ́yìn láàárọ̀ yóò bákan náà wọ́n ní ìlú Àbújá wọ́n ní àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àwọn tíṣà wọ́n ní wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ògbó lónìí ní òní dọ̀là nínú ìwé ìròyìn Daily Trust tó jáde fún tòní náà mo ti rí àkọlé ọ̀hún jẹ́ fi mọ́ bẹ̀rù kí mọ́ dọ̀là gara. lórí bí ètò ààbò ṣe mẹ́hẹ̀ ní ìlú Àbújá níṣe ni ó ń yẹ àwọn ènìyàn lẹ́nu tí ẹ̀rù sì tún ń bà wọ́n látàrí bí wọ́n ṣe jí àwọn ọmọbìnrin Al-Qadiyya 4 gbé lọ. ìpòrúurú ọkàn ló ti dé bá àwọn ẹbí Al-Qadiyya tí wọ́n jí àwọn ọmọbìnrin wọn 4 lọ ní ọjọ́ 3 oṣù kìíní ọdún 2024 ní Buhari ní olú ìlú ilẹ̀ wa Àbújá gẹ́gẹ́ bí mínísítà fún ìbáraẹnisọ̀rọ̀ àti ọrọ̀ ajé nílànà ti ìgbàlódé Fẹ̀sọ̀ Isa Pantami ni ó ti ṣe àgbékalẹ̀ mílíọ̀nù lọ́nà 50 fún gbígba àwọn ọmọ náà. àwọn ọmọbìnrin yìí ni wọ́n gbé pẹ̀lú bàbá wọn Alhaji Mansur Al-Qadiyya tí wọ́n tú sílẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn láti lọ́wọ́ 60 mílíọ̀nù wá láti wá gba àwọn ọmọ rẹ̀ èyí tí ó jẹ́ mílíọ̀nù 10 fún ọmọ kọ̀ọ̀kan àwọn ọmọ náà nígbà tí àwọn ẹbí náà ń ké gbàjarè síta fún ìrànlọ́wọ́ lẹ́yìn ọjọ́ 11 tí àwọn ajínigbé náà gbé àwọn ọmọ yìí ni wọ́n gbẹ̀mí ọ̀kan nínú wọn tí orúkọ rẹ̀ jẹ́ Nabiha ní ọjọ́ àbámẹ́ta. akẹ́kọ̀ọ́ ọmọbìnrin náà ló wà ní ìpele 4 ní fásitì Ahmadu Bello Zaria. wọ́n ti gba òkú Nabiha tí wọ́n sì ti sin ní ìlànà mùsùlùmí sí ìtẹ́ òkú tó wà ní Buhari. àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti fi léde pé àwọn ti ń sa gbogbo ipá wọn láti dóòlà àwọn ọmọ tó kù ní bùbá àwọn ajínigbé tí ó sì sọ pé ètò ti wà láti dènà irú ìṣẹ̀lẹ̀ láabi báyìí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. inú ìwé ìròyìn Blueprint òun ni ti jáde ní ojú ìwé 9 lọ́kà lẹ́kùnrẹ́rẹ́. nínú ìwé ìròyìn Daily Trust ẹjẹ sáré tún já àwọn gbélé ń já mo rò pé ó ti tán lọ́dọ̀ tiẹ̀ tẹ́lẹ̀ ní ẹjẹ sáré já àwọn gbélé ń já ìsìn wọ́n ní lẹ́yìn ọgọ́rùn-ún ọjọ́ tí wọ́n ti ń gé kẹ́rẹ́gì kaná ní agbègbè Gaza náà wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè Israel ni wọ́n sọ pé wọ́n ti gba ẹ̀mí àwọn Palestine tí wọ́n sọ pé wọ́n lé ní 23,968 ni wọ́n sọ pé wọ́n ti gba ẹ̀mí wọn tí wọ́n ti kú ní fọnáfọnṣu látàrí ogun ọ̀hún tí ó ń gbóná girigiri o. bákan náà wọ́n ní àwọn ọmọ ilé ẹ̀kọ́ fúta wọ́n ní wọ́n fárígà tí wọ́n sì pagidínà àwọn lílọ bíbọ̀ nǹkan àti àwọn ọkọ̀ ní agbègbè ọ̀hún látàrí bí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà bí wọ́n ṣe sọ pé wọ́n sún owó ilé ẹ̀kọ́ náà sókè pẹ̀lú ìdá 100 nínú ìwé ìròyìn Daily Trust ni mo ti rí àkọlé eléyìí láàárọ̀ òní o. jẹ́kẹ̀mí náà sáré fi àwọn ilé ìgbà nídìí wọ́n ní ìdùnnú ṣubú láyọ̀ fún Dangote bí ẹ̀bù ìfọ̀pọ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́. Oyèbánjí ní ìjáwé olúborí òun gẹ́gẹ́ bí gómìnà Èkìtì jẹ́ àdìtú. àwọn ẹgbẹ́ kan ní ìpínlẹ̀ Bauchi ti gbóríyìn fún ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ lórí Bala. ìdùnnú ṣubú láyọ̀ nígbà tí ilé ẹjọ́ tó ga jùlọ gbé ìgbẹ́jọ́ rẹ̀ kalẹ̀ lórí ètò ìdìbò àwọn gómìnà. tó kó tó tiẹ̀ dípa lọ nǹkan kan wà nínú ìwé ìròyìn Nigeria Tribune tí ó yà mí lẹ́nu tí kí Ọlọ́run kó ṣàánú wa ni wọ́n ní bí ayé ṣe ń lọ
náà ni à ń tọ́ nínú ìwé ìròyìn Nigeria Tribune náà ìròyìn kan wà bẹ́ẹ̀ tí mo ti kà tẹ́lẹ̀ tí mo ti kà púpọ̀ wípé wọ́n ní àjọ United Nations wọ́n ti sọ̀rọ̀ nípa òǹkà wa lórílẹ̀‐èdè wa Nàìjíríà pé tá a bá fi rí ìdajì ọdún tá a wà yìí pé òǹkà wa yóò ti wọ bí 229 million wọ́n tún wá fi ìròyìn kan sábẹ́ ìyẹn lọ́gbọ́n láyà mí lẹ́nu wọ́n wá pẹ́ẹ́gì life expectancy sí 53.87 years táwọn èèyàn ilé ìwé bá sì ń sọ̀rọ̀ nípa life expectancy báwọn iye ọjọ́ tó jẹ́ pé ó ṣeé ṣe ó kéré jù bóyá ó kéré jù èèyàn gbọ́dọ̀ ọjọ́ téèyàn gbọ́dọ̀ lò láyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n sún sí bóyá bí nǹkan bí àwọn 70 ọdún sókè ṣùgbọ́n gbà tó ti wá di pé life expectancy ọmọ ènìyàn ó ti wá ń wọ bí 53 years nsìn kí wá ní ta lè sọ pé fà á tó sọ pé iye ọjọ́ téèyàn gbọ́dọ̀ lò láyé báyìí sí life expectancy bí 53 years mẹ́tàléláàádọ́ta kí Ọlọ́run kó ṣàyẹ̀ ń gan ló wá fi yẹ ká fi mọ̀ pé ayé ti ń rí bí àná wọ́n ti yí ọ̀rọ̀ bíbélì padà sí oríṣiríṣi nǹkan ti ń ṣẹlẹ̀ káàkiri àbí kí Ọlọ́run Elédùmarè kí ó bá wa dá sí ọ̀rọ̀ ayé yìí olùwàṣẹ orúkọ tí èmi jẹ́ o Adéoyè orúkọ fádà tèmi mo tún kí wa o pé ẹ tún wà ńbẹ̀ fún wa lónìí lórí ètò kókó inú ìwé ìròyìn tí ó tún jáde fún tòní ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní ọdún 2024 náà ni ẹ ṣe tí ẹ wọ́n bẹ̀ tí ẹ gbọ́ wa á tún pàdé ara wa níwòye ọ̀la ó yá ìwọ náà dágbére. orúkọ tèmi ni Funmilayo Adesewo ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ní gbogbo ìgbà káfíńrí pàdé o. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. àtúntò àrèrè pàkó yìí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wá yìí o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV JIGI ALARA rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. aṣọ àwòrán pọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV JIGI ALARA rédíò a máa retí yín o. Prison 24 TV JIGI ALARA rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV JIGI ALARA rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV. láti Prison 24 TV àtúgbẹ́ tuntun dé. èrò aráyé lónìí. bọ́ọ̀rù bayọ̀ lókè àgàbà ní àtúndé o. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi láti mú ire ìròyìn. èrò aráyé lónìí. làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. èrò aráyé lónìí. ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. èrò aráyé lónìí. 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 ṣé wọ́n ń gbọ́ ṣọ́ńtẹ́tì àwọn tí ọ̀rọ̀ kan ń ṣọ́ńtẹ́tì ṣé wọ́n ń gbọ́ òun ṣọ́ńgbọ́ṣá àwọn aláṣẹ orílẹ̀-èdè wa ṣọ́ńgbọ́ṣá
pẹ́tẹ́pẹ́tẹ́ táwọn ní pápá ṣòun lọ̀rọ̀ yìí já sí ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ́ ṣe pẹ́tẹ́pẹ́tẹ́ táwọn ní pápá ṣòun lọ̀rọ̀ yìí já sí ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ́ ṣe. àwọn adarí wa àwọn olóṣèlú wa ó yẹ kí gbogbo wọn lè gbọ́ kí wọ́n lè ṣàtúnṣe kọjọ́ ọ̀la dára kí nàìjíríà kó lè dára àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n lè ṣàdúrà fún wa. àṣà tó gorí ọ̀bẹ̀rẹ̀ lè téńté ojú tó lé ojú tó kọ káyé ojú tó kọ ìròyìn jákèjádò àgbáyé lórí ẹ̀rọ ará ìlú mi àṣà tó gorí ọ̀bẹ̀rẹ̀ lè téńté àṣà tó gorí ọ̀bẹ̀rẹ̀ ojú tó lé ojú tó kọ káyé ojú tó kọ ìròyìn jákèjádò àgbáyé lórí ẹ̀rọ ará ìlú mi. láti Prison 24 TV àtúngbẹ́ tuntun dé. ẹ̀rọ ará ìlú mi. bọ́ọ̀lù bá yọ lókè àkàbàrí ẹ̀gbọ́. ẹ̀rọ ará ìlú mi.